Ẹ kú déédéé wòyí o níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ṣùgbọ́n ní Nàìjíríà ẹ kú àṣálẹ́ ni ọwọ́ alẹ́ la wà yìí ní Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Sokoti TV. Mo ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́run, ẹ máa bá mi love, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, ẹ dẹ̀ máa bá mi subscribe. Most importantly, ẹ bá mi subscribe. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe. Ẹ dẹ̀ máa bá mi share iṣẹ́ yìí. Ojú ò ní tì yín. Ṣé ẹ mọ̀ pé ẹ má bínú mood tí mo wà lálẹ́ yìí náà ni mo máa fi ṣe gbogbo tí mo fẹ́ ṣe lálẹ́. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá Nation nìkan ni mo máa ń sábà sọ lórí ìkànnì yìí. Mo dẹ̀ ti jẹ́ ká mọ̀ tipẹ́tipẹ́ wípé kì í ṣe Yorùbá Nation nìkan ni a máa sọ. Mo sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ fíìmù ló wà tí a máa upload sórí ẹ̀ tí ó jẹ́ sẹ́gímẹ́ǹtì kan. Àwọn tó bá fẹ́ wo fíìmù tó jẹ́ pé fíìmù náà máa wò. Àwọn nǹkan kan wà tí a tún máa ṣe. Àwọn nǹkan yẹn náà ni pé kò yẹ káwọn èèyàn máa wo ìkànnì yìí kí wọ́n má rí ọgbọ́n kan tàbí omi kọ́. Kò yẹ kí àwọn èèyàn máa wo prógrámù yìí kí ẹnìkankan má gbàbẹ̀ rí ìdáǹdè tàbí ìtúsílẹ̀. So àwọn nǹkan kan wà tí a máa gbé wá sí orí kìíní yìí. A máa tó bẹ̀rẹ̀, a ní sẹ́gímẹ́ǹtì kan tí àwọn obìnrin kan tí Ọlọ́run gbé ọlá fún, tí Ọlọ́run jogún ìmọ̀ fún, níbi tí a ti ní sẹ́gímẹ́ǹtì tiwọn náà tí wọn ó ti máa sọ̀rọ̀ nípa àwọn obìnrin tí ó máa kọ́ gbogbo èèyàn lọ́gbọ́n. Ṣé mọ̀ pé ẹ̀yin obìnrin ni iyọ̀ ayé, ẹ̀yin náà lẹ́dẹ̀ ń wò wá jù. Gbogbo tẹ́yin obìnrin bá ti ń yọ́nú sí, Ọlọ́run ti yọ́nú sí. Gbogbo nǹkan tẹ́yin obìnrin ò bá yọ́nú sí, I'm sorry to say it, Ọlọ́run fi bẹ́ẹ̀ yọ́nú sí, torí pé iyọ̀ ayé lọ́lọ́run ṣe yín. Gbogbo ibikíbi tẹ́ bá ti wà ó máa ń dùn ni. Gbogbo ibikíbi tí ẹ̀yin obìnrin ò bá ti ṣí, aṣálẹ̀ ló máa ń jẹ́. Ọlọ́run Lédùmarè kò ní sọ ilé àti ọ̀nà wa di aṣálẹ̀. Mo kọ́kọ́ fẹ́ mú nǹkan kan wá fún wa lénìí. Tí mo fẹ́ wá mú fún wa lénìí ó yàtọ̀ gédégédé sí ọ̀rọ̀ Yorùbá Nation kankan tí a ti ń sọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì tún máa wá tí ó tún yàtọ̀ sí eléyìí tí mo fẹ́ sọ fún wa lénìí. Ṣé rí èyí tí mo gbé wá fún wa lénìí, ẹ dákun, mo fẹ́ ká fi ọpọlọ bá lọ, mo fẹ́ ká gbé ọpọlọ wa jókòó ká fi bá lọ. Lákọ̀ọ́kọ́ síwájú, mo kọ́kọ́ fẹ́ bẹ àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kí wọ́n má bínú tí mo bá gba ibì kankan sẹ́yìn. Mo fẹ́ kẹ́ foríjì mi. Mo fẹ́ bẹ ẹ̀yin ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ dákun ẹ má bínú tí mo bá gba ibì kankan sẹ́yìn lórí tí mo fẹ́ sọ lónìí, torí Ọlọ́run ẹ foríjì mi. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ dákun mo bẹ̀ yín tí n bá gba ibì kankan kọjá àyè mi sí yín lénìí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo bẹ̀ yín kẹ́ dákun kẹ́ foríjì mi. Instead tí ẹ fi máa wá bú mi, ẹ kúkú jẹ́ kí ẹ kúkú bá mi sọ̀rọ̀. Gbogbo yín náà lẹ ń rí nọ́mbà mi tó ń kọjá lójú tó wà lórí Sokoti TV permanently. Láì bẹ́ẹ̀ bá sì yẹn, ẹ tún lè tẹ àtẹ̀ránṣẹ́ sí mi kẹ́ ẹ sọ complain yín, ẹ sọ àwọn nǹkan tí mo sọ tó jẹ́ dùn ọkàn fún yín tí mo ṣe mistake láti sọ. Ó ṣeé ṣe nígbà tí ẹ̀yin náà bá explain fún mi, ó ṣeé ṣe kí n rí pé àṣìṣe ni. Ṣé ẹ mọ̀ pé tọ́rọ̀ bá kọjú sẹ́nìkan, ẹ̀yin ni ó kọ sẹ́lòmíì.
èyí tí mo fẹ́ sọ lénìí yìí èyí tó kọjú sí mi ni so tó bá tako èyí tó kọ ẹ̀yìn sí ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe ní ìtùnbí ìnùbí nínú ọ̀rọ̀ yìí a rí àwọn èèyàn tí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ó rí ìtúsílẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ó rí ìdáǹdè a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ó rí ìgbéga a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ó sì rí ìlọsíwájú tí wọ́n ní ìlọsíwájú. ṣé rí ẹ dákun mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti mùsùlùmí. Wọ́n ti introduce ẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn kọ́ ni àwọn bàbá wa gbé dání nígbà yẹn tí àwa náà bá dẹ̀ wò dáadáa a rí wípé ìṣe ìgbà yẹn ti yàtọ̀ sísìn ó ti yàtọ̀ sí àsìkò tá a gba ẹ̀sìn àjòjì tá a gbà yìí ẹ má bínú pé mo pè lẹ́sìn àjòjì ẹ̀sìn àjòjì ni nítorí pé a ti ní ìkan tó jẹ́ tiwa kó tó di pé òun dé ẹ má wo bẹ́ẹ̀ ṣe gbà tó mi ò kọ̀ndẹ́mù ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ó bá ẹ̀sìn kan lọ́wọ́ àwa Yorùbá ni ó dẹ̀ bá àṣà lọ́wọ́ wa apart from ẹ̀sìn ó ní bí àwa ti ń jọ́sìn fún Ọlọ́run bí àwọn ọmọ Yorùbá ṣe ń jọ́sìn fún Ọlọ́run ó wà ọ̀nà tí wọ́n ń gbà jọ́sìn fún Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀nà tí mùsùlùmí ń gbà ó yàtọ̀ sí ọ̀nà tí kírísítẹ́nì ń gbà ṣé mọ̀ pé àwọn mùsùlùmí ẹni tí wọ́n fọ́ọ̀sì wa láti gbà fún òun ni ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú gbogbo wa kò sí ẹni tó bá ànábì láyé nínú àwọn èèyàn tó lè gbọ́ ọ̀rọ̀ tèmi léni àwọn kan wà tán bá láyé nígbà tiwọn ṣùgbọ́n nínú àwọn èèyàn tí ó gbọ́ ọ̀rọ̀ tèmi ń sọ lónìí kò sí ẹnikẹ́ni tó bá ànábì láyé àkọsílẹ̀ wọn ni wọ́n ń kà sí wa létí tí àwa tá a bá nígbàgbọ́ nínú ẹ̀sìn mùsùlùmí tá ń láti dìmú. ẹ̀sìn kìrìsìtẹ́nì kò sí àwọn tí ó bá Jésù láyé nínú àwọn tí ó padà gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí kò sẹ́ni tó gbọ́ pé àmọ́ ti wà láyé nígbà tí Jésù wà láyé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò sí àwọn kan ti wà bẹ́ẹ̀ rí tó jẹ́ pé wọ́n bá wọn lò gbà ṣùgbọ́n kò sí nínú generation tí yóò padà gbọ́ nǹkan tí èmi fẹ́ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí ìdí èyí gbogbo ohun tí mo bá sọ ẹ̀yin generation yìí ni mò ń sọ fún mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ kí àwa generation yìí mọ̀ wípé nǹkan ti tùbàtùṣẹ sẹ́yìn tó bá jẹ́ pé bá a ṣe ń kírun tó nílẹ̀ Yorùbá tó bá ṣe pé bá a ṣe ń lọ church tó nílẹ̀ Yorùbá tó bá ṣe pé bẹ́ẹ̀ ni inú wa mọ́ tó gbogbo orílẹ̀-èdè tójú wa ń rí lónìí kò ní rí ẹ má bínú gbogbo àwọn àìṣedéédé ìgbà kan a máa ń sọ pé àwọn ẹlẹ́bọ lóògùn àwọn náà máa ń lo ẹran èèyàn àwọn náà máa ń lo orí èèyàn àwọn náà máa ń lo ẹsẹ̀ èèyàn n tí mo sọ yìí nǹkan tẹ́yìn náà lè testify ni n tí àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n mú wa belief nìyẹn wọ́n mú wa belief pé àwọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n máa ń lo igbá àwọn náà máa ń lo àwo àwọn náà máa ń lo kòkò bàbá àsásàn àwọn kan nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọ́n nígbàgbọ́ pé àdúrà yẹn nìkan ti tó láti ṣe ohun gbogbo wọn kì í ṣètò wọn ò ní tan ẹlòmíì ò ní àwọn kìrìsìtẹ́nì míì ò ní tẹ wọn ò ní tan kándù àwọn mùsùlùmí míì wọn ò ní fín tùràrí so wọ́n nígbàgbọ́ wípé táwọn bá bá Ọlọ́run wọn sọ direct ó ti tó láti parí gbogbo tí a fẹ́ ṣùgbọ́n Ọlọ́run tá à ń bá sọ̀rọ̀ direct yẹn tí onígbàgbọ́ gbà pé òun náà ni olórí wa tí mùsùlùmí gbàgbọ́ pé òun ni olórí wa tí àwọn oníṣẹ̀ṣe gbàgbọ́ pé òun ni olórí wa ṣé inú mímọ́ la fi ń bá a sọ ọ̀rọ̀ yẹn ṣé àwọn ọ̀rọ̀ tá à ń gbé síwájú ẹ̀ sáwa gangan fúnra wa ṣé a jẹ̀bi àwọn ọ̀rọ̀ yẹn tá a bá ti jẹ̀bi rẹ̀ ó dandan kó ń ṣe fún wa ṣùgbọ́n ṣé pásítọ̀ tí ń wo ọyàn àwọn ọmọ ìjọ níbi tí wọ́n ti ń jọ́sìn lọ́wọ́ ṣé ẹ rò pé gbogbo ohun tó bá ń ṣe ẹ rò pé Ọlọ́run ló rán ṣé nǹkan tó ṣe yẹn náà nǹkan tọ́lọ́run rán ni
pásítọ̀ tó ń gbé ìyàwó ọmọ ìjọ lọ sí hòtẹ́ẹ̀lì, ṣé ntọ́lọ́run rán ló ń ṣe yẹn? Tí ó bá kọsẹ̀ ń bò mí, ó ti kọsẹ̀ lọ́nà kan yẹn. Kò sí nídìí àti trust irú èèyàn bẹ́ẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ rí pásítọ̀ là ń lọ worship ní church, ẹlòmíì ò tiẹ̀ bá tọ́lọ́run lọ mọ́. Gbogbo nǹkan tó ní láyé, gbogbo òṣòro ayé ẹ̀, ó believe pé pásítọ̀ ni yóò sọ òkè ìṣòro òun di pẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwa mùsùlùmí, Abdulrasaq lórúkọ mi ń jẹ́. Bẹ́ẹ̀ ni àwa mùsùlùmí, àwa náà ti nígbàgbọ́ wípé káwọn àfáà bá wa gbé àdúrà kalẹ̀. Fine, kò sí ní tó burú nínú káwọn àfáà gbé àdúrà kalẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó sọ pé tí àfáà bá fi inú kan ṣe àdúrà pé kò ní rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àfáà tó ń ṣàdúrà fún wa, inú mélòó ló ní? Ìwà àìṣedéédé mélòó ló ń hù lójoojúmọ́? Gbogbo nǹkan tí Ọlọ́run ti ní ká má ṣe mélòó ló ti ṣe kó tó di àsìkò tí ń bá ń gbàdúrà fáwa? So automatically ó yẹ kí ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá gbàdúrà ní 200 times, ẹyọ kan kò lè ṣẹlẹ̀. Torí pé ẹni tó ń gbàdúrà sí òun náà ti kọ̀yìn sí. Now, ìyẹn ni mo rò lórí nǹkan tí mo fẹ́ sọ lónìí. Torí wípé ẹ̀sìn méjèèjì yẹn, wọ́n kó bá ìran ọmọ Yorùbá jìnnà. Wọ́n kó bá wa gan o. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ síwájú náà pé àwọn tó ṣe dáadáa wà nínú àwọn Kìrìsìtẹ́nì, àwọn tó ṣe dáadáa wà nínú àwọn Mùsùlùmí, ṣùgbọ́n àwọn tó ń ṣe dáadáa yẹn ò tó nǹkan rárá, wọn ò gbé wọn. Láàárín àwọn Mùsùlùmí, mi rò pé a lè rí 10%. Láàárín Kìrìsìtẹ́nì, mi rò pé a lè rí 10%. Tá a bá wá lè rí 10% nínú 100%, ṣé pass mark nìyẹn? Therefore, n ló fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá fẹ́ sọ̀rọ̀, wọ́n kàn máa ń, tán bá fẹ́ bú Kìrìsìtẹ́nì, wọ́n ó bú gbogbo Kìrìsìtẹ́nì papọ̀. Táwọn ẹlòmíì bá fẹ́ bú Mùsùlùmí, wọ́n á bú Mùsùlùmí papọ̀. Ṣùgbọ́n ó yẹ ká, tá a bá ń pa obì, ó yẹ ká máa yọ àbídún. Ó yẹ kí a máa jẹ́ ká mọ̀ wípé àwọn kan náà wà. Ó ṣeé ṣe, èmi lè mọ̀ tí mọ̀ wọ́n, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan náà wà tó jẹ́ pé gbogbo ntọ́lọ́run fẹ́ nìkan ni wọ́n ń ṣe. Ó yẹ ká máa fi àyè yẹn sílẹ̀, ká má fi máa bú gbogbo Christian, ká má fi máa bú gbogbo Muslim. Ṣùgbọ́n mi ò ní parọ́ fún wa, ẹ̀sìn méjèèjì kó bá ìran Yorùbá. Ọ̀nà tó gbà kó bá ìran Yorùbá pọ̀ gan-an. Ó dì wá lọ́wọ́ mú lórí àṣà. Ṣé ẹ mọ̀ pé àṣà yàtọ̀ sí ẹ̀sìn? Àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn. Ẹ wo, àṣà ni wọ́n ń gbé eégún, wọ́n ń ṣe kí ni, àwọn olóró ń jó, wọ́n ń lọ ṣe gbá, wọ́n ń lọ ṣàwo. Lóòótọ́ ni a mọ̀ pé Ọlọ́run sọ pé òun ò fẹ́ orogún, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ẹ rí yẹn náà ni wọ́n tún ní bí wọ́n ṣe ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀. Nígbà táwa ò kì í dẹ̀ ń ṣe Ọlọ́run, tá a kì í ṣe àwọn ànábì rẹ̀ tí ó yàn níṣẹ́ gangan, àwa ò lè dájọ́ wọn. Ṣùgbọ́n gbogbo owó tó o bá ti ń dájọ́ èèyàn, ní rírò tèmi o, ìròpó Ọlọ́run, torí sí Ọlọ́run ló ń gbà ṣe yẹn. Ọlọ́run dẹ̀ ti sọ pé òun ò fẹ́ orogún. Lára pé Ọlọ́run ò fẹ́ orogún, orogún lòun ṣe pẹ̀lú ẹ̀yẹn. N tó tọ́ sí Ọlọ́run láti ṣe kò kàn wá. Ọlọ́run ti fi ọ̀nà ìyè hàn wá, ó ti fi ọ̀nà ìparun hàn wá, ó sì fún kálukú ní freedom láti yà síbi tó bá wù. Nítorí kí ọjọ́ ìdájọ́ yẹn lè ṣẹ. Ọjọ́ ńlá lọ́jọ́ ìdájọ́ yẹn, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ fún wa nínú Bíbélì, nínú Quran àti láàrin àwọn oníṣẹ̀ṣe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń sọ̀rọ̀ ọjọ́ ìdájọ́ fún wa. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń sọ̀rọ̀ ọjọ́ ìdájọ́ fún wa. Ọjọ́ ìdájọ́ tí wọ́n dẹ̀ ń sọ yìí, mo ò sọ pé ọ̀kan nínú àwọn Christian ni ó jókòó tí ó dá wa lẹ́jọ́. Wọ́n sọ pé ọ̀kan nínú àwọn Muslim ni ó jókòó tí ó dá wa lẹ́jọ́. Wọ́n sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbé ẹ̀sìn mùsùlùmí dání táǹsì, wọ́n sọ pé òun ni ó dá wa lẹ́jọ́. Wọ́n sọ pé Jésù tí
ó jẹ́ alákòóso àwọn kìrìsìtẹ́nì, wọ́n sọ wípé òun ló máa dá wa lẹ́jọ́. Gbogbo ẹjọ́ tí wọ́n dá Ọlọ́run ni ó dá. Ìyẹn la fi rí nínú wọn náà tí wọ́n sọ wípé wọ́n sọ pé àwọn ò kì í sọ Ọlọ́run. Ọlọ́run ni ọba tó máa ẹjọ́ dá. Tí omi gbóná bá dàpọ̀ mọ́ tútù, tẹ́ bá mú omi gbóná tó ti hó gidi, tẹ́ bu omi tútù díẹ̀ lẹ̀, tẹ́ wá dàpọ̀, so ṣe yanjú fáwa ni. Ọlọ́run lè yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé bá arómi gbígbóná tó ń jáde lára omi tútù, arómi tútù tó ń jáde lára omi gbígbóná, tẹ́ bá lọ sí Ìkangòsì ní Ondo State, ẹ rí ibi tí omi, mo débẹ̀ báyìí fúnra ara mi, ẹ rí ibi tí omi méjì ti ń sàn lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nǹkan kan ò là wọ́n láàrin o. Omi yẹn náà ni omi yẹn ló ń gbára wọn padà báyìí tí wọ́n ń tọ́ lọ báyìí. Tẹ́ bá fọwọ́ kan ibi gbígbóná ni, tẹ́ bá fọwọ́ kan ilé tútù ni. Nígbà tí mo débẹ̀, mo ṣe more than 20 times pé àbírọ̀ náà ń pa ni, kí màá tún fọwọ́ kan, á tún gbóná, màá tún fọwọ́ kan lé, á tún tútù. Mo tún gbèdì sọ́hùn, mo tún kọjú síbí, torí gbogbo ọ̀nà ni mo gbà fẹ́ dẹ́ja omi yẹn, torí pé kì í ṣe pé omi ìkété nǹkan kan làwọn láàrin. Ṣé bá ti ẹ̀ gbọ́ pé ibi tí àwọn òkú àtọ̀sá ti pàdé bá máa ń rí pé àwọn àpáta òkúta nǹkan kan kéékèèké kan máa ń wà bẹ́ẹ̀. Eléyìí ò tiẹ̀ sókúta, kò sí igi kankan tó wù láàrin ẹ̀, odò làwọn méjèèjì, kì í ṣodò ńlá, odò kékeré ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́, kì í gbẹ torí ó ń sàn jáde láti ara àpáta ni. Mo rò pé ìgbà tó bá bọ́ sílẹ̀ láti ara àpáta yẹn lókè ló ṣe ń change ní gbígbóná ń bá gbígbóná lọ, ní tútù ń bá tútù lọ. But gẹ́gẹ́ bí àkíyèsí mi, ó dàbí ẹni pé ọ̀nà kan náà ni gbígbóná àti tútù ṣe ń jáde. Báwo lọ́wọ́ Ọlọ́run ṣe wá ń pín sí méjì nígbà tó bá ti sọ̀kalẹ̀ ara àpáta yẹn lọ, torí wọ́n mú adé ibi tó ti ń jáde, ibi tómi yẹn ti ń sàn jáde. So tó túmọ̀ sí pé iṣẹ́ Ọlọ́run ní agbára gan, kò láfiwé. Ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ́n fi hàn wáyé náà, ẹ̀já náà la tó ń dá. À ń dẹ̀já ni o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ má jẹ́ kí n fi mọ lórí ti pásítọ̀. Ẹ rí pé mo ní àti rí pásítọ̀ tó gbéyàwó lọ sí hòtẹ́ẹ̀lì tán ká mọ́, gbogbo ẹ̀ náà láti rí lórí íńtánẹ́ẹ̀tì. Àti rí Muslim tó gbéyàwó lọ tí wọ́n ká mọ́, gbogbo ẹ̀ náà láti rí ní orí móhùnmáwòrán. Àti rí àwọn oníṣẹ̀ṣe náà tó gbéyàwó tó ń lọ wẹ̀ fún lódò ní hòhò. Àti rí àwọn babaláwo tó jẹ́ pé obìnrin tó ń wọ́mọ, wọ́n á ní ó máa lo oògùn kan o, oògùn tó máa lò yẹn ojú ara ló máa fi sí. Àwọn làwọn máa bá bọ́ fi nǹkan ọmọkùnrin àwọn ti wọlé. Ṣùgbọ́n ẹni tí ń wọ́mọ ó ti di dèdèrè, ó ti dòpònú, kò mọ nǹkan tó ń ṣe mọ́. Síbẹ̀síbẹ̀ náà yóò rò pé ọ̀nà tó lọ́wọ́ gbà fún un lọ́mọ nìyẹn. Ọlọ́run ló ń sọ ọmọ ẹ̀dá kọ́. Ṣùgbọ́n àwọn àgbààgbà, àwọn àgbà bàbá wa ńlẹ̀ Yorùbá, wọ́n mọ ètùtù tí wọ́n ń ṣe fún Ọlọ́run kọ́lọ́run tó fún wọn lọ́mọ. Ẹ rí i pé wọ́n máa ń sọ ọjọ́ sí, wọ́n máa ní wọ́n lọ tọrọ ọmọ kan lọ́wọ́ omi. Wọ́n á ní pé àwọn ọmọ kan láwọn ọmọ omi, wọ́n ń pe àwọn ọmọ kan láwọn ọmọ nǹkan míì lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ló wà, kì í ṣe pé àwọn tó wọ́n ń ṣe yẹn ń dá ṣe. Àwọn tí wọ́n ń lọ rèé bọ omi, wọ́n nígbàgbọ́ wípé kọ́ńtàtì wà láàrin omi àtọlọ́run. Wọ́n rán omi sí Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe ń rán ànábì sí Ọlọ́run, bí àwọn kírísítẹ́nì ṣe ń rán Jésù sí Ọlọ́run ni. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, máa fi àwọn nǹkan kan ṣe ẹlẹ́rìí lórí ẹ̀. Máa fi àwọn nǹkan kéékèèké kan ṣe ẹ̀rí. Tẹ́ bá dé orí íńtánẹ́ẹ̀tì sìn, ẹ rí bí àwọn mùsùlùmí ṣe ń bú ara wọn, àwọn àfáà ńláńláńláńláńlá tó ń ṣépè fúnra wọn, tó ń búra wọn lóríṣiríṣi. Nítorí pé àwọn kan nígbàgbọ́ wípé tẹ́nìkan bá ti gbé omi tó ṣàdúrà sí lásán báyìí, ó ti wá nǹkan mìíràn pẹ̀lú Ọlọ́run nìyẹn. Wọ́n nígbàgbọ́ pé tẹ́nìkan bá ti lè ra ewé báyìí tó fún omi ewé yẹn, bóyá egbò ló múyàn lẹ́sẹ̀ tó bá fún sí báyìí, wọ́n nígbàgbọ́ pé ó ti mú nǹkan mìíràn mọ́ Ọlọ́run nìyẹn. Kí lọ́lọ́run wá dá àwọn nǹkan yẹn fún? Ẹ sì rántí pé gbogbo nǹkan tọ́lọ́run dá tá à ń sọ yìí, àwọn nǹkan kan ló ń jẹ wọ́n. Gbogbo àwọn ẹran inú igbó yẹn,
ó ní ewé tí kálukú ń jẹ wọn ò dẹ̀ kú tẹ́ran bá ń jẹ ewé tí ò kú tó dẹ̀ jẹ́ pé kò sí ilé dókítà kan tí wọ́n ó ti lọ gba oògùn àwọn ewé tí wọ́n ń jẹ yẹn náà ló ń jẹ́ oògùn fún wọn fi ẹran ara wọn tí wọ́n fi ń ní àlàáfíà kí la ṣe nígbàgbọ́ wípé a lè fi àwọn ewé yẹn wá àlàáfíà fúnra wa kí la ṣe nígbàgbọ́ pé a lè fi wá àlàáfíà fúnra wa kí má bá òpó lọ sílé olóró ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ listing láti gbọ́ nǹkan kan tí ẹnìkan sọ fún mi lónìí tó dẹ̀ dẹ́rù bà mí ó dẹ́rù bà mí débi pé torí pé mi ì ronú sí nǹkan tí ò tó nǹkan yẹn ẹ bá mi ká lọ ẹ gbọ́ bí ẹni yẹn ṣe wí. ẹ̀gbọ́n o ẹ dákun ẹ má bínú ọ̀rọ̀ tí ẹ sọ ń sìn yẹn torí mo fẹ́ fi ṣe àwọn èèyàn láǹfààní lórí program mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi sọ n tá a sọ débẹ̀ ni ọ̀rọ̀ obìnrin tó wà nínú oyún tó jẹ́ pé ipò rọbí ló wà tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sábà máa ń ṣiṣẹ́ abẹ fún wọn tí ó jẹ́ pé òmíì máa yíwọ́ òmíì Ọlọ́run ọ̀dẹ̀ ní jẹ́ kó mi ò yíwọ́ tí ó jẹ́ wípé àwọn nǹkan kan wà tó kéré jù nílẹ̀ Yorùbá tá a lè ṣe tí ò ní ná wa lówó rárá tí ò ní ná wa ní sísì tí ẹnìyẹn ó sì bímọ ní ìrọwọ́rọsẹ̀ ẹ dákun ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí brọ́dà mi. ní ọdún 2008 nígbà tí ìyàwó mi ń rọbí wọ́n wá direct wa lọ sí ilé ìwòsàn kan pé ká lọ traffic wá mú wa mọ́ ọ̀nà níbi tí a ti ń lọ a ní láti dúró gbé ọ̀kadà kó bá mi gbé ìyàwó mi pẹ̀lú oyún nínú tí a fi dé ilé ìwòsàn yẹn nígbà tá a dé ilé ìwòsàn tá a máa bọ́lẹ̀ ọlọ́kadà yẹn wò mí ó ní ẹ̀gbọ́n ṣé kò ń ṣe pé iṣẹ́ abẹ lẹ fẹ́ lọ ṣe fún ìyàwó yín láti bímọ mo ní bẹ́ẹ̀ ni ó ní tí n bá lè ṣe nǹkan yìí wípé ṣé màá ṣe tóun bá sọ fún mi mo ní màá ṣe ó ní kí n lọ síbi tí àrò bá wà tíbi tí wọ́n ti dáná tán kí n wá fi ọwọ́ gbá ebú àárín àrò yẹn àwọn eérú yẹn pé kí n fọwọ́ gbá sọ́tún gbá sósì kí n wá bu díẹ̀ ní àárín ẹ̀ sínú omi fún ìyàwó mi wípé ó máa bí wẹ́rẹ́ mo pe ìyá ìyàwó mi ẹni báyìí sọ báyìí ṣùgbọ́n ẹ mọ obìnrin irọ́ o ẹ má ṣe ọmọ mi léṣe o má ṣe gbá má ṣàwo àṣà lọ operate ìyàwó mi tó bímọ yẹn lẹ́yìn ọdún kẹta tí ìyàwó mi lóyún mi nítorí ńgbà tí a bí alákọ̀ọ́kọ́ dókítà yẹn sọ fún wa wípé iṣẹ́ abẹ ló máa fi bí gbogbo ọmọ ẹ o nítorí iṣẹ́ abẹ lè fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ bí ẹ̀ iṣẹ́ abẹ la fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ bí ẹ̀ nígbà tó máa dé àsìkò láti bí ọmọ kejì lẹ́yìn ọdún kẹta tó lóyún mi mo wá rántí ọ̀rọ̀ yẹn tí ọlọ́kadà yẹn sọ fún mi àti dé hospital wọ́n ti fún wa níbi ọjọ́ méjì ká padà wá fúnṣẹ́ abẹ fún ọmọ kejì nìyẹn o nígbà tí a délé mo sọ fún ìyàwó mi nǹkan báyìí lẹ́ni báyìí sọ ó ṣe jẹ́ ká gbìyànjú ẹ̀ lóòótọ́ a gbìyànjú ẹ̀ a lọ sí àárín àrò yẹn níbi ní ìtòsí ilé wa a fọwọ́ gba sọ́tún gba sósì a mú díẹ̀ nínú eérú yẹn a fi sínú omi ní ọwọ́ ìrọ̀lẹ́ ó dẹ̀ gbé mú nígbà tó di òru ọjọ́ yẹn gangan kò tiẹ̀ tí ìtòjọ́ méjì tó ń fún wa pé ká padà wá fúnṣẹ́ abẹ bọ́mọ ṣe bẹ̀rẹ̀ sí mú ìyàwó mi nìyẹn bí a ṣe dé ilé ìwòsàn báyìí ló bí wẹ́rẹ́. Allahu Akbar. nígbà tó máa lóyún kẹta náà a ní láti ṣe bẹ́ẹ̀ náà ni tó dẹ̀ bí wẹ́rẹ́. ẹ ṣe ẹ̀gbọ́n ojú òní tì yín ẹ ṣe. ẹ̀yin bàbá mi àti ìyá mi ọ̀rọ̀ lẹ́mọ̀ gbọ́ yẹn àwọn àgbẹ̀ wọ́n á lọ ṣẹ́ igi nínú oko wọ́n á fi dáná nínú àrò ìgbà tá a bá fi igi yẹn dáná igi yẹn á wá jóná á di eérú yẹn ló máa wà nínú àrò torí mo fẹ́ explain nǹkan tẹ́ ẹ gbọ́ yẹn dáadáa eérú yẹn ni nǹkan funfun tó máa ń wà lójú àrò yẹn ẹ dákun torí Ọlọ́run báwo ni Yorùbá ṣe ronú débi tẹ́ ẹ gbọ́ yìí ṣé ẹ mọ̀ pé ẹ jẹ́ ká sọ wípé ti àkọ́kọ́ tí ìyàwó máa yẹn fúnra ara rẹ̀ tó lọ bù lójú àrò tó dà sínú omi tó mu ẹ jẹ́ ká kọ́ sọ wípé coincidence ni pé ó coincidence pẹ̀lú n tó wu Ọlọ́run láti ṣe ni. now dókítà ńlá gbọ́kànlé jù medically
dókítà yẹn ló sọ fún wípé o lè dá ọmọ bí mọ́ o, ó sì sọ fọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ kò lè dá ọmọ bí mọ́ o, gbogbo ọmọ tí ó bá bí láyé àwọn máa ṣiṣẹ́ abẹ fún mi. Wọ́n sì gbà bẹ́ẹ̀, wọ́n gbà bẹ́ẹ̀ pé wọ́n máa ṣiṣẹ́ abẹ fún mi. Ṣùgbọ́n nítorí ntí ọlọ́kadà lásán ọ̀kadà ẹni tí ń ọ̀kadà tó fọ̀kadà gbóhùn àfẹ́wé ẹ̀dọ̀ hospital nítorí n tó sọ fún un lásán ó wá padà ró. Ẹ wò nígbà tí wọ́n bí ọmọ ẹ̀kejì yẹn wẹ́rẹ́ náà bí o nígbà tí wọ́n mú lẹ́yìn náà gbọ́ yẹn kódà wọ́n tó ní àwọn ọmọ ẹlẹ́kẹta náà irú yẹn náà làwọn fi bí. Ẹ dákun kí lè irú ó kọ́ sí wa. Ṣùgbọ́n ṣé ibi tẹ́mi ń gbé ṣé ẹ lè rí eérú, ṣé ibi tí wọ́n ń gbé ṣé wọ́n lè rí eérú. So gbogbo ibi tá a wá ti lè rí eérú yẹn náà bù àti wá tàpá sí kò ságbẹ̀mọ́ lóko, ará oko ti darí wálé. Nínú ìgboro àwọn èèyàn kan wà náà tó jẹ́ pé igi ni wọ́n fi ń dáná, ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti ń lo stóòfù. Ẹ̀ńtọ́lọ́ ń bá ràn lọ́wọ́ díẹ̀ wọ́n ń lo cooking gas. So ẹ wo tí wọ́n fi cooking gas àti stove gbà lọ́wọ́ wa. Ẹ wo tí wọ́n fi cooking gas àti stove gbà lọ́wọ́ wa, ọ̀kan nìyẹn. Ọ̀kan nínú àìmọye tí wọ́n fi gbà ó nìyẹn. Ṣé ẹ rí mo wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí wá bà mí lẹ́rù. Gbogbo yín náà lè mọ̀ pé mo ti mú dókítà kan wá sórí ìwòran yín rí. Dókítà yẹn medical doctor ni o, ṣùgbọ́n dókítà oníṣẹ̀ṣe ni. Òun ló máa ń já ewé egbò fúnra ẹ̀ láti ṣe ní tó bá fẹ́ ṣe ni. Oògùn òyìnbó kọ́ ló máa ń lò fáwọn èèyàn torí ó mọ̀ pé ewé yẹn ni àwọn òyìnbó yìí ń já tán fà á pọ̀ kí wọ́n tó fi kẹ́míkà sí, kí wọ́n tó fi pa lójú dà kan tó máa tà fún wa. Ibi tí wọ́n ti ń ṣe ló ti kọ́ iṣẹ́ yẹn. Ó mọ̀ nípa ẹ̀, ó dẹ̀ mọ̀ pé gbogbo ewé yẹn ọ̀pọ̀lọpọ̀ ni ò sí níbẹ̀ tó jẹ́ pé Áfíríkà náà ti máa ń wá mú. Ọ̀rọ̀ yìí wá yà mí lẹ́nu, mo wá pè wọ́n. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kí ẹ tún farabalẹ̀ kí ẹ tún gbọ́ ohun tí dókítà yẹn náà sọ. Kò tiẹ̀ tí ì jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀, ẹ gbọ́ ohun tó sọ. Hello sir. Hello baba. My doctor. Ẹ̀tọ́ Ẹ̀pẹ̀ network náà ni ó dáa bí. Èrè ilé ìdá network ilé ìdá gan. MTN lè dáa. Ó dáa gan. Ilé ìdá ó clear. Ẹ jọ̀ọ́ sà bí mo ti fẹ́ ká tún bẹ̀rẹ̀ ní sà. Mo pè yín lẹ́ẹ̀kan. Mo ṣe àlàyé nǹkan kan tẹ́nìkan, mo fẹ́ ṣe àlàyé nǹkan kan tẹ́nìkan sọ fún mi nígbà tí ìyàwó ẹ̀ lóyún. Bí mo ṣe wá fẹ́ mi wá sí sọ nǹkan tí ẹni yẹn lòun ṣe. Ẹ wá ní eérú ojú àrò. Mo wá ní báwo ṣé ẹni yẹn ló sọ fún yín ni àbí báwo ẹ wá ní rárá ẹ wá sọ fún mi pé kì í tó ṣe yẹn nìkan ni wọ́n ń fi eérú ojú àrò ṣe. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní tún sọ nǹkan míì tẹ wá ń sọ yẹn mo wá rí pé kíní yẹn ń break. Mo dẹ̀ fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n, mo fẹ́ fi ran àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. So ó ní mo ṣe decide pé kí ẹ dákun kẹ́ ẹ bá mi fi second line yín kẹ́ fi flash mi kí n fi ní lọ́wọ́ kí n lè pè yín sórí ẹ̀. Eléyìí wá clear dáadáa. Ẹ dákun ẹ jọ̀ọ́ kí lẹ tó ní lẹ́yìn èyí tí mo kọ́kọ́ sọ yẹn kí lẹ ní wọ́n tó ń fi eérú ojú àrò yẹn ṣe sà. Ọba ìṣẹ̀ṣẹ̀ àgbọ̀ ìbá Elédùmarè ìbá wọn àgbà. Ẹ̀rí nǹkan tó pọ̀ náà yẹn wọ́n fi ṣe. Eérú ojú àrò ìbéèrè tẹ́ bèrè yẹn bàbá. Nǹkan tó lágbára ni lọ́dọ̀ àwọn àgbàlagbà. Kódà tí ẹ̀yọ́nú bá dí fún èèyàn gan bó ṣe wà yìí, ọba ẹ̀yọ́nú ni. Ọba ẹ̀yọ́nú tó ní gbogbo nǹkan ọba ẹ̀yọ́nú ni. Tó bí kéèyàn bá fẹ́ kọ́ yọ́nú sóun láàrin ìṣẹ́jú kan ọba ẹ̀yọ́nú ni eérú ojú àrò. Bẹ́ẹ̀ni. Bó lè yóò sì sí. Bẹ́ẹ̀ni. Bó ti ṣe wà yìí kódà kéèyàn ní ẹjọ́ nílé ẹjọ́ tó bá mu tó lò bọ́n ṣe ń lò tó bá fẹ́ kódà wọ́n máa gbàgbé ẹjọ́ yẹn. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi dáadáa ni sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́dí fi sọ àwọn èèyàn láǹfààní mo tún wá fẹ́ kẹ́ ẹ fi ilé náà ṣe àwọn èèyàn láǹfààní torí pé àwọn èèyàn mọ̀ yín kọ́mẹ̀ntì táwọn èèyàn dẹ̀ máa ń sọ ń pa yín máa ń dẹ́rù bà mí gan
so ẹ dákun torí Ọlọ́run ọ̀nà méjì lẹ ti yà sínsìn mo fẹ́ kẹ́ ẹ sọ ọ̀nà kìíní mo fẹ́ kẹ́ ẹ sọ ọ̀nà kejì sà. ọ̀nà àkọ́kọ́ tí mo sọ eérú ojú ọ̀rọ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ tí ẹ̀dá bá jẹ́ ni tí wọ́n ń dà láàmú tó pọ̀ wọ́n máa fi ṣe iṣẹ́ ìyọnú àgbà fún yàn ṣe ń gbọ́ tó bá tọ̀ àwọn onímọ̀ lọ nígbà míì wọ́n lè wá ìbàyẹn àgbà wọ́n lè wá irúworo irú ojú àrò tó bá mú pọ̀ pẹ̀lú iṣẹ́ ìyọnú àgbà ni tó jẹ́ kó dà kọ̀ǹfàmù ni ẹgbẹ́ tó nítàn bá ń wẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà máa yọ́nú sí i wọ́n sì máa yọ́nú sí wa tí wọ́n máa dùnnú sí wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. àṣẹ o. So ó wà nígbà bá tún wá wà tó jẹ́ pé gbogbo ẹ̀ kò tún yé ibi tó tún wà èrò ọjọ́ àrò tẹ́ pé kò yé òun náà kódà tó bá mú un kódà kó máa dà sínú omi kó bu díẹ̀ síbẹ̀ kó dà níyàn sí kó dà níyàn sí pẹ̀lú àwọn kankan tó yẹ pé ààrẹ lè sọ lórí tẹlifíṣàn bàbá tó bá dà sí bẹ́ẹ̀ nínú omi tó bá fi wẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n àgbààgbà àgbààgbà tó bá jẹ́ tó tún ní ẹjọ́ ní kóòtù gan-an níbi tó tún. ẹ sọ yẹn délẹ̀ ẹ gbọ́dọ̀ sọ yẹn délẹ̀ fún mi ni o. níbi tó tún ní agbára dé iṣẹ́ ni. tó bá lẹ́jọ́ kọ́. tó bá mú sí àtẹ́lẹ̀ ọwọ́ àlàáfíà tó tẹ̀ nífà ìjọba tó dà níyàn gbogbo tó fẹ́ tó bá fẹ́ sínú atẹ́gùn bàbá bẹ́ẹ̀ ni atẹ́gùn iṣẹ́ wọn ó ti yé ẹ̀yìn àgbàlagbà. ó yé mi. ẹ̀wọ̀n ayọ́nù sí i. ẹ̀wọ̀n ti àti gbogbo ẹ̀ bàbá. ẹ ṣe ojú òní tì yí dókítà ẹ ṣe ojú dókítà o màá fẹ́ ká tún mo fẹ́ kẹ́ tún wo nǹkan míì tá a máa ṣe torí pé ṣẹ́mọ̀ ẹ ti ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ sẹ́yìn àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń pè mí o tí wọ́n máa ń dúpẹ́ lọ́wọ́ mi pé ẹ̀yin lè fún mi ní nọ́mbà dókítà pé àwọn dúpẹ́ lọ́wọ́ mi àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn dúpẹ́ lọ́wọ́ dókítà àwọn èèyàn Ọlọ́run lọ́mọ iye àwọn èèyàn tó ti sọ bẹ́ẹ̀ fún mi mo dẹ̀ mọ̀ pé tí kì í bá ṣe wípé Ọlọ́run ń jẹ́ kí wọ́n rí ìtúsílẹ̀ nígbà míì tán bá pè yín tàbí wọ́n rí ìdùnnú látọ̀dọ̀ yín wọn àní máa pè mí ká máa dúpẹ́ lọ́wọ́ mi pé èmi ni mo introduce dókítà sáwọn. so ìdùnnú rí tọ́lọ́nà ló ní ọba olùtúsílẹ̀ ìdùnnú náà rí ìdùnnú ni kò sí wàhálà bàbá a máa ṣe program kan lórí màá fún yín program kan a sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí. ṣẹ́rí púpọ̀ nù àwọn èèyàn wa ọ̀hún tí mọ̀ yàtọ̀ nínú gbogbo ẹ̀ ni o máa lọ mọ́ṣáláṣí dẹ̀ ni o máa lọ ṣọ́ọ̀ṣì tó bá máa jó ṣàká kó jó ṣàká níbẹ̀ àwa yànnà ní àwọn kankan tó lọ pẹ̀lú àwọn ẹ̀sìn tó lọ pẹ̀lú gbogbo ẹ̀ ohun tó ń jẹ́ Ifá bí Ifá ṣe ń jẹ́ ọ̀rọ̀ Elédùmarè ní àkọ́kọ́ ṣẹ̀bẹ̀rẹ̀ ìgbésí ìṣẹ̀ǹdáyé àsọ̀rọ̀ débẹ̀ torí púpọ̀ náà àwọn èèyàn ò mọ̀ ẹlòmíì ka báìbù lóòótọ́ a ní Ádámù àní lọ́lọ́run kọ́kọ́ dára mọ̀ lẹ́yìn àwọn bí Kéènì níbẹ̀ àbí àwọn méjì sì jáde ìkọ́pà kan àbí wọ́n wá di gbogbo àgbáyé obìnrin wo ni ébẹ̀ yẹn lọ bá sùn tó fi bẹ̀rẹ̀ sí bí wọn gọ́pọ̀ tọ́lọ́run fi jẹ́ mystery fáwọn èèyàn táwọn èèyàn mọ̀ ó sì jẹ́ àwọn onímọ̀ ti rìn síwájú gan tó ń wá research. ok doctor mo mọ̀ pé máa ń bí sí ìjọ Sunday ṣé mọ̀ pé alẹ́ Friday la wà yìí ọ̀túnla Sunday ni mo fẹ́ kẹ́ fún mi ní táìmù tá a máa ṣe yẹn eléyìí tí mò ń rìkọ́dù máa lọ àìdá a máa lọ ní ọ̀la Saturday mo wá fẹ́ rìkọ́dù eléyìí tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn torí pé ibi ọwọ́ nǹkan tẹ́ ẹ ra mẹ́nubà yín bẹ̀ yẹn lásán ó ti kọ́kọ́ mú èmi náà mo dẹ̀ mọ̀ pé bó ṣe mú mi yẹn náà ló máa mú ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà sọ wípé ẹ̀yin gangan sọ wípé ìkànnì mi yìí mo fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti rí ìtúsílẹ̀ one way or the other tó ti yé yín so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi wá chance fún ní ọjọ́ Sunday tó bá di ìrọ̀lẹ́ ọ̀la Saturday màá wá pè yín kí n mọ táìmù yẹn gangan tá a máa ṣe
ojú òní sí yín sà ẹ ṣé mo dúpẹ́ ó dàrú sà. a kò máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe kò sí wàhálà. Yes, sir. Ọlọ́run á gbà fún wa. Yes, sir. Ó dà. Yes, sir. Ẹ kúlé mo rò pé ẹ tún ti gbọ́ ní tí dókítà yìí sọ ṣe rí ní tí mo fi nígbàgbọ́ nínú dókítà yìí kí n tó sọ̀rọ̀ lórí ní tó sọ yìí ní tí mo fi nígbàgbọ́ lórí ẹ̀ ni pé ṣe mọ̀ pé nígbà tá a pè a fún àwọn èèyàn ní nọ́mbà ẹ̀ ó fún àwọn èèyàn ní nọ́mbà ẹ̀ fún ara ẹ̀ àwọn èèyàn ti wá pè lóríṣiríṣi tí wọ́n ti béèrè one thing or the other kò ń sọ pé ẹ wá sọ́dọ̀ mi a ní ẹ lọ ṣe nǹkan báyìí ọlọ́run ló mọ iye èèyàn tó ti pè mí tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi pé àwọn dúpẹ́ pé mo jẹ́ káwọn mọ dókítà yẹn mo fi ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí àwọn èèyàn kan wà tí wọ́n pè mí pé kí n jọ kí n bá wọn bá sọ̀rọ̀ àwọn fẹ́ kọ́ mọ àwọn wá kọ́ iṣẹ́ ewé àti egbò yẹn lọ́dọ̀ ẹ̀ táwọn ọmọ yẹn ti wà lọ́dọ̀ ẹ̀ báyìí tí wọ́n ń kọ́ṣẹ́ mo fi ọlọ́run Elédùmarè búra now ibi tí mò ń lọ rèé ṣe pé mo sọ pé iná igi tá a máa dá láàrò tí eérú fi lè wà èmi ò ní ń lé mọ́ ẹ̀yin ò ní ń lé gbogbo èyí tẹ́ ti ẹ̀ wá ní ìlú òyìnbó ẹ̀ lè rí àfi ká bá fi ránṣẹ́ sí láti Áfíríkà bí. now ẹ wá wo nǹkan tí stove àti cooking gas gbà lọ́wọ́ wa lóòótọ́ ayé ti dayé ìgbàlódé ojú ẹsẹ̀ ń sìn la fi ń tẹ̀lẹ̀ bọ́ èyí tó wá yà mí lẹ́nu jù ni pé bí mo ṣe fẹ́ mẹ́nu bà pé ẹni yẹn wọ́n gbé dórí ọ̀kadà pé ẹni yẹn wá bi léèrè pé ṣé ẹ lè lo ṣé ìyàwó yín lè téèyàn bá fún ìyàwó yín ní nǹkan ṣé ó lè bí mo ṣe sọ̀rọ̀ débẹ̀ yẹn ni dókítà yẹn ní ló ní kí ló ń porúkọ ẹ̀ ló dárúkọ nǹkan tí ẹni yẹn máa dárúkọ láti ṣe eérú ló ní eérú nìyẹn eérú ló fẹ́ sọ yẹn wọ́n á ní ó yà mí lẹ́nu n bá gbé sórí kíní ìbẹ́ẹ̀ ni bó ti gbà yẹn fóònù tó kọ́kọ́ fi pè mí fóònù yẹn ń dún kàràkàrà kó tó di pé mo fi ẹlẹ́kejì yẹn pè wọ́n fi ẹlẹ́kejì yẹn pè mí tàbí mo wá pè wọ́n padà sórí ẹ̀ ṣẹ́rí ní tí mo fẹ́ fàyọ ni pé nǹkan ti bàjẹ́ jìnnà o ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n mú wa lọ́wọ́ púpọ̀ o mi ò kọ̀ndẹ́mù ẹ̀sìn méjèèjì o gbogbo ẹni tó bá ń ṣe tọkàntọkàn tó ń ṣe bí ọlọ́run ṣe ní kí wọ́n ṣe tó ń ṣe bí ànábì tá a fi ẹ̀sìn yẹn jọ bó ṣe ní ká ṣe àti ẹni tó bá ń ṣe bí Jésù Kristi tá a fi ẹ̀sìn yẹn jọ bó ṣe ní ká ṣe pẹ̀lú ògo ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bẹ́sẹ̀ járí o kì í ṣe torí yín ni mo fi ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí o torí mo mọ̀ pé àwọn èèyàn á máa rí ìwòsàn àti ìgbàlà lórí àdúrà tí irú yín bá ń ṣe pàápàá jùlọ àwọn èèyàn kan wà tó jẹ́ pé lórí pé wọ́n ń gbàdúrà fún ẹnìkan wọ́n sì wọlé alúà wọ́n lè wọlé after alúà 41 days láì ní jẹ láì ní mu 41 days tí wọ́n fi máa tọrọ nǹkan ẹyọ kan fún ẹni yẹn lọ́wọ́ ara ẹ̀ kọ́ ló ń tọrọ fún o ó ń tọrọ nǹkan fún ẹnìkan wọ́n dẹ̀ ń fi ebi 41 days pa inú ó ti wá wo àwọn ọ̀rọ̀ kan tí Ọlọ́run sọ wípé àwọn ọ̀rọ̀ yìí lẹ lè sọ tí ẹ fi lè rí ojú rere mi ọ̀rọ̀ ni ó máa sọ ní 41 days yẹn ẹ wá lọ́lọ́run ní yọ́nú sí àti rí aláàfáà náà tí ó wá kéwú sí obìnrin tí ó ti ń pọ̀ kàkà kú tó fẹ́ bímọ tí ò rọ́mọ bí àti rí aláàfáà tó wá gbàdúrà fún tó dẹ̀ rọ́mọ bí láyọ̀ àtàlàáfíà àti rí kìrìsìtẹ́nì tó wá gbàdúrà fún ẹni bẹ́ẹ̀ náà tí ó sì rí ọmọ náà bí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ṣùgbọ́n mélòó ni irú wọn nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí tá a ní láyé òde òní mi ò lè kọ̀ndẹ́mù ẹ̀sìn méjèèjì torí ó ti di bárakú àti gbà á ṣùgbọ́n gbígbà tá a gbà á yín tó ń dùn èmi tí mo fi ń sọ̀rọ̀ yìí jáde ni pé àwa fi bà ẹ̀sìn àti àṣà Yorùbá jẹ́ àti ẹ̀wà rí àwọn ẹlẹ́sìn àbáláyé bí anything mọ́
bẹ́ẹ̀ mo sì máa ń sọ̀rọ̀ kan nígbà míì wàláì àgbójúlé igi gbígbẹ tútù ní ọmọ wo igi gbígbẹ la mọ̀ pé tátẹ́gùn bá mì jù ó lè wó a máa wò pé tátẹ́gùn bá ti mí igi yẹn ló máa wó igi gbígbẹ ò ní wó tútù ó sì wá sí tìdítìdí irú ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ láìpẹ́ ìní lọ́yọ̀ọ́ tí wọ́n lọ ṣe gbogbo ètùtù tí wọ́n gbọ́dọ̀ ṣe sí irú ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tó ṣubú tó tún dìde padà igi yẹn ṣubú ó tún dìde padà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ ṣe ètùtù jọ́nà lọ́hùn máa wá ẹnìkan rí inú wọn sí fídíò ọjọ́ iwájú torí pé mo fẹ́ mọ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora mo fẹ́ àwọn program tí mo fẹ́ máa ṣe lórí Sokoti TV yìí mo fẹ́ máa fi mú yín wálé ni mo fẹ́ máa mú yín kúrò nínú ẹ̀mí mo fẹ́ mú yín kúrò nílùú òyìnbó tẹ́ ẹ wá sílé kẹ́ ẹ dọ́gba pẹ̀lú wa bẹ́ẹ̀ bá tiẹ̀ sí pẹ̀lú wa ẹ lè máa dọ́gba pẹ̀lú wa nínú ẹ̀mí ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá o ẹ dákun mo fẹ́ béèrè question dókítà kan tí wọ́n pè ní ọmọ Yorùbá ní Amẹ́ríkà tí obìnrin kan wà nínú oyún tí ó gbé oyún tí oyún yẹn tó ní problem tí ọmọ yẹn ní problem nínú oyún tó sì gbé oyún jáde nínú ẹni yẹn tó ti operate ọmọ tí ń bẹ nú ẹ̀ tí ò tí ì tó àsìkò tí obìnrin yẹn lè bímọ tí wọ́n dẹ̀ tún gbé ọmọ yẹn padà sínú ọmọbìnrin yẹn títí dijọ́ tí ọmọ yẹn ripe láti wáyé tó dẹ̀ wá bí béèyàn ṣe é bímọ. ẹ dákun ṣé pásítọ̀ ni ẹ dákun ṣé ìmáàmù ni ṣe mọ̀jì a máa tanra wa mọ́ mi ò kọ̀ndẹ́mù ẹ̀sìn o ṣùgbọ́n kẹ́sìn kan máa wá kọ̀ndẹ́mù ẹ̀sìn míì káwọn kan máa láwọn ò nígbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé èyí tí wọ́n bá nígbàgbọ́ sí ni kó o dì mú má bà tẹnìkan jẹ́ fẹ́nìkan ẹ̀sìkìsà oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o ẹ wo mo ní àpẹẹrẹ kéékèèké méjì kan tí mo fẹ́ fi hàn wá kẹ́ ẹ lè mọ ibi tí Yorùbá great dé ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi gangan wọ́n ti kú sìn ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní jẹ̀díjẹ̀dí tán bá ti ní jẹ̀díjẹ̀dí yẹn ìdí wọn máa yọ síta wọn tó ń pè ní òròbó Yorùbá máa ń pè ní òròbó ẹnu ìdí ó máa yọ síta kò ní padà wọlé mọ́ ẹ̀gbọ́n mi gangan ìyá kan bàbá kan ló bí mi wọn bọ̀ tí wọ́n ti kú lónìí èmi pẹ̀lú wọn ni ìyá wa bí àwọn ti kú èmi nìkan ló kù lọ́mọ ìyá yẹn. Kínní yẹn ó ti máa ń ṣe wọ́n nígbà tó wá di pé ìgbà míì wọ́n á lóògùn oríṣiríṣi ó lè tó oṣù méjì oṣù mẹ́ta kó tó wọlé yọmọ wọlé díẹ̀ wọ́n á gbé wọn lọ hospital wọn nígbà tó dijọ́ kan lọ hospital ni wọ́n ní àwọn máa gé kínní yẹn ní ọ̀rẹ́ bàbá mi bá gbọ́ wọ́n ń pe bàbá yẹn ní fáràn wọ́n ti kú tipẹ́ o bàbá yẹn ọ̀rẹ́ bàbá mi ló jẹ́ àwọn ni wọ́n fẹ́ ìyá tó bí mi fún bàbá mi wọ́n wá sọ létí wọn wọ́n ní kò lè kéde wọlé tó bá wọn wọ́n bá ní òkè àwọn ní iṣẹ́ méjì kan lọ́wọ́ kọ́ wá gba èyí tó bá wù nínú méjèèjì torí kò sí ètò lò tí ò ṣiṣẹ́ ẹ dákun ẹbí mi léèrè pé kí ni iṣẹ́ òun wọ́n ní ẹbu kan lọ́wọ́ ẹbu yẹn wọ́n ní tí bọ̀dá mi bá ti yàgbẹ́ tán kó má yàgbẹ́ sínú tọ́lẹ̀tì kó yàgbẹ́ síbì kan tó ti lè rí ìgbẹ́ yẹn tán bá ti ya ìgbẹ́ tán kí wọ́n ó mú ẹbu yẹn kí wọ́n ó bù lérí ìgbẹ́ yẹn pé tí wọ́n bá bù lé ní alẹ́ tó bá jẹ́ pálẹ́ ni wọ́n bù lé tí ó bá di àárọ̀ ọjọ́ kejì tí wọ́n bá tún bá òròbó yẹn ní ìta tí kò wọlé àwọn ò ní ṣe babaláwo mọ́. ìjọ àkọ́kọ́ bọ́n ṣe lò bí kìíní ṣe wọlé lẹ́sẹ̀kẹsẹ̀
kò tiẹ̀ ló 3 hours tó fi wọlé. ok òun ló tó wá kọ́ wọn ń gbà mí pé ok tí àwọn tó máa fún lómi ẹ pé kí lómi yẹn wọ́n ní ọṣẹ dúdú but wọ́n ti po nǹkan mọ́ ọṣẹ dúdú yẹn wá ní ìgbà míì torí bọ̀dá mi yẹn tán bá ti jẹ nǹkan tó dùn díẹ̀ tàbí tán bá jẹ bíi ẹ̀bà kó tó 2-3 days ìdí wọn á ti yọ so oríṣiríṣi oúnjẹ ló máa ń jẹ́ kídìí wọn yọ but wọn ò tètè discover àwọn oúnjẹ yẹn so ìgbà míì tídìí wọn tó yọ tán sọ fún bàbá yẹn bá ní òkè ká má wọrí tó ń fún ọjọ́ sí yẹn òun ò ní ńlẹ̀ ṣùgbọ́n ò ní ọṣẹ míì tó máa fún wọn ẹ bá fún wọn lọ́ṣẹ ọṣẹ tó wọ́n fún wọn ò jù báyìí lọ wọ́n ní ẹ̀kan náà ni wọ́n ó lò ní a bá gbọ̀ṣẹ wálé ẹ pé kí ni wọ́n fọṣẹ sí wọ́n á mú ọṣẹ wọ́n á fi sọ́wọ́ wọn báyìí wọ́n á kán omi sí wọ́n á máa ra báyìí ṣe pé ọṣẹ yóò máa yòrò wọ́n á sá máa fi fọ ọwọ́ wọn wọ́n á máa fi fọ àtẹ́lẹwọ́ wọn wọ́n á máa fi tọ́ tẹ́ ẹ bá ṣe é lálẹ́ kílẹ̀ ò tó mọ́ òròbó yẹn á wọlé kò gbọ́dọ̀ ló 3-4 hours tí òròbó yẹn fi wọlé. àwọn dókítà wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ gé ni wọ́n dẹ̀ ní tí wọ́n bá ti gé àwọn tí wọ́n ti gé rí wọ́n ní ó máa ń disturb nǹkan ọmọkùnrin ṣùgbọ́n tí bàbá yẹn tí wọ́n fi ilẹ̀ ìjọ náà èmi ò mọ̀ ọmọ wọn tó tún wá mọ̀ tí mo tó mọ̀ bí ẹ̀gbọ́n ọ̀rẹ́ dádì mi ni ẹni yẹn tí mo tó mọ̀ bí ẹ̀gbọ́n àwọn náà ṣẹ̀ṣẹ̀ kú ni nítorí pé nǹkan yẹn ò ṣe mí kò dẹ̀ sí ẹnì kankan tó súnmọ́ mi ìbéèrè lọ́wọ́ wọn rí ṣe mọ̀ pé ní sáìdì tèmi ìyẹn ti ránù because kò sẹ́ni tèmi máa lọ béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ kò sẹ́ni tèmi mọ̀ dáadáa pé bàbá wọn ló ní oògùn yẹn iṣẹ́ tí bàbá wọn dẹ̀ ń ṣe nìyẹn iṣẹ́ ni làwọn náà dẹ̀ ń ṣe láti kékeré wọn so pé ọ̀pọ̀lọpọ̀ oògùn bàbá wọn náà jogún ẹ̀ tí mo mọ̀ pé wọ́n á ní lọ́wọ́ dáadáa so lẹ́nìí ìyẹn ti lọ èmi ò láǹfààní àti màmá torí wípé ọ̀làjú wèrè tá a là ń ṣe yìí ó ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù lọ́wọ́ wa èmi ò ní kéèyàn mọ́ sọ̀làjú o ṣùgbọ́n nígbà míì nǹkan tẹ́ ẹ máa ná 1 million naira sí wàláì kò ná yín ní 500 naira kò ná ọ̀nà rọrùn ni ó sì tó bá wá irú yẹn tí wọ́n bá fẹ́ lọ gé lọ́sítítù ẹ̀ mọye tí dókítà máa ṣáàjì wọn. Bàbá yẹn sọ fún ẹ̀gbọ́n mi pé ewé méjì péré ni ewé tó wà nù àti àkọ́kọ́ àti tọ́sẹ̀ yẹn náà ọ̀tọ̀ọ̀tọ̀ léwé yẹn o but ewé tó wà ní ewé méjì náà jó mọ́ra tí wọ́n máa lọ bù sí orí ìgbẹ́ tí wọ́n bá yà tí òròbó fi wọlé ewé méjì ló wà ní àpapọ̀ mọ́ ọṣẹ tí a fi ń fọwọ́ yẹn ẹ wá ní kò sí nǹkan lẹ̀ Yorùbá ṣe rí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ máa fi kọ́ Sokoti TV mo fẹ́ máa fi kọ́ wa ní ọgbọ́n ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà ní ìlú òyìnbó tí wọn ò nígbàgbọ́ nínú ẹ̀ tí wọn ò nígbàgbọ́ pé ó ń ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán wà ní diaspora yẹn tí báwọn yẹn máa ń pè mí dáadáa àwọn típíkà Yorùbá gbẹ́nu wọn o tọ́lẹ̀ jẹ́ pé ó lè jẹ́ dókítà ni ó lè jẹ́ pòfẹ́sọ̀ ni ó lè jẹ́ lọ́ọ̀yà ni ṣùgbọ́n típíkà tí máa sọ pé típíkà Yorùbá àwọn tí wọ́n mọ kí léèyàn lè fi gbára rẹ̀ lẹ̀ ewé àti gbòwó lèèyàn lè fi gbára rẹ̀ mo fi Ọlọ́run Elédùmarè búra máàlù kan wà ní Amẹ́ríkà wàláì tàláì símọ́bì láì làsíláwà iṣẹ́ tó sọ fún mi ó tó oríṣi mẹ́ta náà ni iṣẹ́ tó fún mi tí kò jẹ mọ́ pé mo ní ìdí láti wà lọ síbi kan tí mi ò ṣẹ́rí a lè mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè mọ sọ lórí afẹ́fẹ́ bàbá kan
ó fún mi ní nǹkan kankan tí mi ò nídìí láti máa sọ lórí afẹ́fẹ́. Mo fẹ́ fi hàn wípé agbára Yorùbá pọ̀. Bó ní kí n búra fóun níjọ́ tó máa fún mi, kí n búra fóun pé mi ò ní fún yàn. Tí n bá máa fún yàn, àfi tí n bá gba ìyọ̀ǹda lọ́wọ́ òun, òun ó dẹ̀ sọ yìí tó máa gbà lọ́wọ́ mi. Àfi bí n bá fún yàn, kò ní jẹ́, ó ní orí bàbá òun tó fún òun ní jẹ́ kó jẹ́. Ó nítorí òun sin gbà kí bàbá òun tó fún òun ni. Ó sin gbà. Nítorí pé ní sísin gbà ni pé kó o ṣe ẹrú èèyàn lórí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nígbà tó o bá ní owó tó o lè fún. Ó ní wọ́n ń pè ní pé èèyàn ń sin gbà. So tí o lè wá káyàn mọ́lé tí wọ́n mọ gbáyàn létí gbáyàn mú yẹn, nǹkan kan wà ní ara wa láti ẹsẹ̀ wa báyìí dé òkè tó jẹ́ pé tí àwọn olè yẹn bá ti fi ọ́lẹ̀ tán bá ti lọ tán, wàá ra fọwọ́ kan nǹkan yẹn, wàá dẹ̀ fi kan ibi tó ti gbá ẹ. Tí ògo bá jẹ́ ti Ọlọ́run, tí ó bá wá ọ rí, yóò kù títí jọ́ méje. Torí pé ní kété tó ti ṣe kíní yẹn ni àdánwò ti bẹ̀rẹ̀ sí ní bá. Bí gbogbo nǹkan ni ó máa ṣe lára, bẹ́ẹ̀ ni ó sì máa wú. Yóò máa tó bá wú, tó bá rí wúwú rẹ̀ bó ṣe máa in the last 10 minutes, tẹ́ bá tó rí ìsìn ní in the next 10-15 minutes, ẹ rí pé ó tó ti ga sí. Tí wọn ò bá tètè ṣe ètùtù ẹ̀ tàbí ẹ̀rọ ẹ̀ fún, yóò kú gbé. Ṣé mọ̀ pé o lè tó wá kọ́ ní nǹkan tó gba ìgbàgbàwò lọ́wọ́ ẹ̀ tí wọ́n náà wá wò pé ọ̀dà ó kú ó ti lọ tán kó náà máa bá tiẹ̀ lọ. Ṣé mọ̀ pé àlè sọ pé irú ẹni yẹn níkà, torí tí ò bá fi gbogbo nǹkan tó ní lọ́wọ́ sílẹ̀ fún olè yẹn, kò ní bẹ́sù bẹ̀gbà láti fi bọ́ pa. Ìgbà tí wọ́n yọ̀bọ sí yẹn, gbogbo nǹkan bá béèrè lọ́wọ́ ẹ̀ ní ọmọ kólẹ̀. Àwọn olè máa ń mú ẹlòmíín lé ẹ̀ tí wọ́n ó sì mú pé nígbà tí wọ́n bá rí pé owó tó wà lọ́wọ́ ẹ̀ pọ̀, tí wọ́n ó sì mú gbà di POS lọ. Mo ti rí ẹnìkan tí olè mú, wọ́n délé ẹ̀ ní nǹkan bíi after 10. Wọ́n dẹ̀ dúdú wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ní òṣòwò lọ́wọ́ wọn gba bíi 10,000 wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní sọ́bó ní ATM, ó lóun ní wọ́n lè lò ló lè gbà lórí ATM ẹ̀, ó lóun lè gbà ju 250,000 lọ lórí ATM wọn. Wọ́n bá ní òkè kó mú ATM ẹ̀. Wọ́n dẹ̀ fi ìbọn mọ̀ sínú mọ́tò, wọ́n dẹ̀ gbé lọ sí ìdí ATM machine, ó dẹ̀ gba 250. Ó dẹ̀ gba owó yẹn tán ní after 11 sí 11:30. Wọ́n dẹ̀ sọ fún pé àwọn máa dúró tí ó fi di after 12 so that tọ̀lá tó ti wọlé ó tó ti lè ní àǹfààní àti gba tọ̀lá. Wọ́n dẹ̀ dúró di after 12. Ó dẹ̀ tún gba another 250,000, ó wá jẹ́ 500,000 tó gbà. Ibẹ̀ náà wọ́n dẹ̀ já sí wọn ò gbé padà sílé ẹ̀. Ibẹ̀ náà já sí. Wọ́n dẹ̀ tún wá gba ATM ọwọ́ rẹ̀ yẹn torí ojú wọn ló ṣe ń tẹ ẹ̀kẹ́ni. Wọ́n dẹ̀ gba ATM rẹ̀ lọ. Gbogbo owó tó kù nínú àkáǹtì ẹ̀ ó ti bó tiẹ̀ ní kò ju owó yẹn ju 200,000 lọ. Wọ́n dẹ̀ wọ́n padà attempt láti gbà, ṣùgbọ́n nígbà tó ti dàárọ̀ ọjọ́ kejì tí ló ń ti pé bóyá lẹ́jọ́ yẹn náà ló dẹ̀ ti pé customer care ni wọ́n ti bá blọ́ọ̀kù kìíní yẹn ní òjé wọn rí bíi 200+ tó kù nínú owó yẹn gbà. Ṣé téèyàn bá wá ṣe irú yẹn fún ẹni yẹn tó bóyá fọ́ọ̀yàn létí bí téèyàn ti tètè dá lóhùn pé kó fún un ní ATM, bóyá fọ́ọ̀yàn létí téèyàn wá ṣe irú nǹkan bẹ́yẹn sí ṣó burú. Kò dẹ̀ ná yín ní 1 naira. Ara yín lẹ́ẹ̀ ti fọwọ́ kan nǹkan ọ̀hún tẹ́sí fi kan tẹ́fì ra ibi tó ti gbà yín. Wàláì tí kì bá ṣe pé wọ́n bá ti wá bẹ̀ yín, jọ́ keje ní òkú, jọ́ keje yóò ga débi pé yóò fẹ́ ga tó sí inú ilé torí ẹ́fì rẹ̀ èèyàn mọ̀ ga sí ni. Tí kì í bá wá ṣe pé ó tètè tàbí ó rí babaláwo tó sọ fún pé ẹnìkan ta ló lù, irú yẹn ó lè rántí pé ẹni báyìí ni. So ṣe mọ̀ pé olè míì lẹ́mìí ó lè ní wọ́n mọ lóbó ń bẹ nígbà tó bá ti rí pẹ́mi fẹ́ bọ́
pé gbogbo nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ̀ ó máa fún times 10 ẹ̀. So ó rojú olè tó wá sílé rẹ̀ tó wá lù ọ́ gbowó. So oríṣiríṣiríṣiríṣiríṣi nǹkan bẹ́yẹn ẹ má jẹ́ ká discourage àwọn èèyàn. Àwọn Yorùbá ní agbára. Àwọn Yorùbá ní agbára. Eléyìí tí mo wá ṣe yìí mo wá fi jẹ́rìí sí agbára Yorùbá ni. Mo wá fi disabuse mind àwọn èèyàn lórí pé tá a bá ń sọ̀rọ̀ tá a bá ti sọ̀rọ̀ débi ìṣesí àwọn èèyàn dẹ̀ wọ́n mọ distance ara wọn pẹ̀lú wa. Irọ́ dẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì ńlá tàbí tẹ́ jẹ́ pásítọ̀ ńlá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ńlá a mọ ibi tí ẹ ti sáwó náà ibi tí ẹ ti tẹ̀fá tí ifá yín wà tó jẹ́ pé òrùlé ẹ yọjú sí babaláwo ẹ sì máa plead nǹkan míì fáwọn èèyàn ibi tẹ́yìn ti rírọ̀rùn ẹ fẹ́ káwọn èèyàn rírọ̀rùn ń bẹ̀ ọ̀tọ̀ ní tẹ́yìn ọmọ sọ fún wọn ní tẹ́yìn sọ fún wọn yẹn nítorí pé ẹ̀yin ti pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run kò ní í ṣiṣẹ́ but ibi tó ti lè ṣiṣẹ́ kẹ́ ẹ̀ ní jẹ́ wọ́n lọ títí tẹ́lómi ó fi kú inú ọmọ ọrùn yàn wọ́n á gbé lọ ṣọ́ọ̀ṣì wọ́n á mọ̀ fún lómi mu wọ́n á mọ̀ ṣàdúrà ṣe rò pé Ọlọ́run ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ àdúrà bẹ́yẹn ni nígbà tí kì í ṣe pé Ọlọ́run ti dá ewé àti egbò pé ẹ mú ewé eléyìí ẹ̀rọ ẹgbó tínú bá rún yàn ẹ kàn mí sí ẹgbó sínú omi ẹ jẹ́ kó gbé mu ṣé tí inú bá rún yàn sí tó wọ́n ti lògùnlògùn tí ò gbọ́ tí wàá ní òkè ẹ lọ jáwé kínní kan mọ́kàn sọ́ọ̀tì mi ní òkè ṣé wé yẹn ẹ lọ jáwé ọ̀sẹ̀ pòtù ewé ọ̀sẹ̀ mi ìmọ̀ tí sí ewé ọ̀sẹ̀ pòtù ṣe mi ò ní kọ́ lọ já o ṣùgbọ́n tí mo wá sọ pé òkè ẹ lọ jáwé ọ̀sẹ̀ pòtù tẹ bá ti mú ẹgbó sínú omi ẹgbẹ́ òmu tó wá mú ewé ọ̀sẹ̀ pòtù yẹn tó wá gbó sínú omi tó wá mú tó wá rí àlàáfíà ẹ wá ta lọ́lọ́run ó bínú sí ṣé èmi tí mo jẹ́ kó rí ìdẹ̀rùn lọ́lọ́run ó bínú sí ni àbí wọ́n tó ń fara ní tó mọ̀ pé kò sí àsọ́ránsì lórí nǹkan lórí omi tó ń fún ọmọ lásán yẹn ta ni Ọlọ́run ó fún ní ládàá ta lọ́run kó ẹ̀san rere fún ẹ jọ̀ọ́ sà ẹ má jáde sí fún ara wa èmi ò sọ pé kéèyàn má ṣe mùsùlùmí èmi ò sọ pé kéèyàn má ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n n tí àwọn àgbà fi ń jẹun tán fi ń jẹ̀kọ abẹ́ ewé ní gbé o Ọlọ́run Lédùmarè yóò ràn wá lọ́wọ́ ojú òní tì wá ṣe rí bí màá ṣe máa sí wa létí lóríṣiríṣiríṣiríṣi ọ̀sẹ̀ ọ̀nà ni kò sígbà tẹ́ ẹ bọ́ sórí Sokoti TV tẹ́ ẹ ní rí nǹkan tó máa táìtì ìdè yín mọ́lẹ̀ ìdí yìí tí mo fi ń bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ tí ẹ máa bá mi tẹ bọ́tìn yẹn kò ná yín ní £1 bọ́tìn pupa àṣàlẹ̀ yẹn ẹ subscribe pọ́n ó ti tán nìyẹn kì í kúkú ṣe pé wọ́n já owó yín lórí pé ẹ subscribe but ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń ṣe yìí tó jẹ́ pé ó lè kọ́ yìí náà lọ́gbọ́n àwọn oògùn kéékèèké míì náà tá à ń rí lórí n tá à ń sọ yìí ó lè jẹ́ pé n tí ó padà pa ọ́ ni wọ́n fẹ́ fún ọ lóògùn ẹ̀ subscription péré tó ṣe tí ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ni ó sì yọ ẹjọ́ náà lọ́hùn lọ́wọ́ bá dẹ̀ rí gbàlà ṣùgbọ́n bí mo ṣe ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíà ó ń wá owó lórí ìkànnì ẹni tí máa wó lórí ìkànnì nìmí kí ló burú mẹ́ẹ̀ẹ́dá kò tó lọ náà ṣé èmi náà ò sàwọn èèyàn láǹfààní ni táwọn èèyàn bá ń rí àǹfààní lára mi tèmi náà bá ń rówó lórí ìkànnì mi kí ló burú mẹ́ẹ̀ ṣé bí nǹkan kan lèmi náà fi sílẹ̀ tí mo fi ń ṣe eléyìí tí mo ń ṣe yìí kí ló burú nù kélé yìí kó wá sufficient fún mi kó kélé yìí máa convenient mi kí ló burú mẹ́ẹ̀ so mo bẹ̀ yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi subscribe sí Sokoti TV ọwọ́ kan náà ní pam ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi share mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń share program mi fún yín o pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí o ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn ẹ̀ ní fi mọ̀ bànújẹ́ o ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fi gbókù ìyàwó yín gbìn ẹ̀ ní fi gbókù ọmọ gbìn bí mo ṣe wí yẹn bẹ́ẹ̀ ni ó rí o mo dúpẹ́ lọ́wọ́ yín o màá tún títí àsìkò tí màá tún mú nǹkan míì wá sí ojú ìwòran yín mo kí yín pé ojú ọ̀fẹ́ la kú o.